a ti gbọ́ igbe o pé ẹ fẹ́ dúpẹ́ ni o àwa náà ń bọ̀ wá fọpẹ́ yìí. mo kí gbogbo ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ń ṣe yẹn ẹ ti compromise ọ̀dẹ̀ gbàtó òun lélẹ́yìn nísìn Putin ló ń bọ́lẹ̀ nínú aircraft Donald Trump ń bọ́lẹ̀ nínú aircraft wọ́n fẹ́ parí áwù tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Putin ló ń bọ̀ yẹn ó fẹ́ gẹ̀ báyìí àlàyé bàbá àgbàlagbà bí a ṣe máa bí a ní bàbá àgbàlagbà olóyè wa ná ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá ó mú òun nígbà àyà. A fẹ́ gbé yín dé Ìbàràpá a kọ́kọ́ gbọ́dọ̀ ṣàlàyé kí láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìbàràpá. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ tí ń wọlé adé láàárọ̀ a ní ẹ support wa àwọn few nínú gbogbo broadcast over